Kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Òbófálẹ́yẹ. Bàbá ọlọ́mọbìnrin méjì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed tí ìnagijẹ rẹ̀ sì tún jẹ́ Michael ni ó ti na pápá bora nígbà tí wọ́n fi ẹ̀sùn bíbá àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì lò pọ̀ ní tipátipá kàn án ní ìlú Boso agbègbè Minna ní ìpínlẹ̀ Niger. Ìyè ọdún àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì náà ní 2 àti 9, 2 years and 9 years. Ìwádìí tí àwọn ṣe fi hàn gbangba ayé wípé bàbá àwọn ọmọdébìnrin náà ti máa ń ṣe bẹ́ẹ̀ láti ọjọ́ pípẹ́ sẹ́yìn. Ìwádìí tí àwọn kó jọ papọ̀ náà tún sọ wípé nígbà tí ìdílé ní pàtó ìyàwó rẹ̀ mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ náà pamọ́ fún bàbá wọn. Nítorí pé ọ̀rọ̀ rírùn tí kò gbọdọ̀ lu síta ni ó jẹ́ kí òun ṣe ní òkú òru láti dènà fífi ojú àbùkù àti sísá fún ìdílé náà. Èyí obìnrin àgbà tí ó jẹ́ ọmọ ọdún 9 já mi lórí ọ̀rọ̀ náà nígbà tí ó di mímọ̀ fún un wípé bàbá àwọn yìí ń bá àbúrò òun tí ó jẹ́ ọmọ ọdún 2 náà lò pọ̀ àti pé bàbá wọn kìlọ̀ fún èyí ẹ̀gbọ́n wípé kò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni nítorí ọjọ́ tí ó bá sọ síta pípa ni òun yóò pa. Ìwádìí àwọn náà tún ṣe àfihàn rẹ̀ wípé ọkùnrin kan náà wà tí ó jẹ́ olùgbé àgbègbè náà tí òun náà ń lo àǹfààní búburú yìí láti máa bá ẹ̀gbọ́n tí ó jẹ́ ọmọ ọdún 9 náà ṣe ìṣekúṣe nípa ríran níṣẹ́. Lẹ́yìn tí ó bá ti dé láti ibi tí ó rán lọ ni yóò gba gbogbo nǹkan tí ó rán náà yóò sì dọ́gbọ́n mú wọ inú ìyẹ̀wù rẹ̀ lọ láti bá a ní àjọṣepọ̀. Ọ̀rọ̀ ìwádìí náà tún ṣàlàyé síwájú wípé nígbà tí bàbá àwọn ọmọ náà gbọ́ pé aládùúgbò rẹ̀ ń bá ọmọbìnrin rẹ̀ náà ṣe ìṣekúṣe ni apá rẹ̀ jábọ́ tí kò sì lè ṣe ohunkóhun lórí ìwà búburú náà nítorí pé òun náà ń hu irú ìwà búburú yìí. Ìwé ìròyìn Daily Post wá ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ náà wípé ìyá àgbà girama àwọn ọmọ náà fẹ́ lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn aláṣẹ tí wọ́n máa ń rí sí irú ìwà búburú yìí létí láti lè fi ìyà jẹ bàbá àti ọkùnrin aládùúgbò àwọn ọmọ yìí. Ṣùgbọ́n bàbá àgbà grandpa tí ó kọ̀ jálẹ̀ tí kò jẹ́ kí ìyá àgbà gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tí bàbá àgbà wá fèsì wípé òun fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn iléeṣẹ́ ti Director of Planning, Research and Statistics ti ìpínlẹ̀ Niger Ministry of Women Affairs and Social Development Mary Yisa àti akẹgbẹ́ rẹ̀ Rachel Waki tí ó jẹ́ adarí fún Social Welfare Service wá sọ pé ó jẹ́ ohun tí ó burú jáì kí bàbá máa fi tipátipá bá ọmọ bíbí inú rẹ̀ obìnrin lájọṣepọ̀. Wọ́n tún wá tẹ̀síwájú wípé nígbà tí wọ́n gbé ẹ̀sùn náà wá sọ́dọ̀ àwọn ni àwọn rí wípé ọmọbìnrin tí ó jẹ́ ọmọ ọdún 9 náà kò fẹ́ jẹ́wọ́ rárá. Nígbà tí àwọn fà á mọ́ra tí àwọn sì bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ wá sọ bí gbogbo rẹ̀ ti ṣe ṣẹlẹ̀. Ni ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìdí tí òun ṣe kọ̀ jálẹ̀ láti jẹ́wọ́ ni wípé bàbá òun ti kìlọ̀ gidigidi fún òun wípé òun kò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni bí bẹ́ẹ̀ kọ́ kíkú ni òun yóò kú. Lẹ́yìn rẹ̀ ni àwọn àjọ yìí wá rọ gbogbo àwọn àjọ tí ó ń rí sí irú ìṣẹ̀lẹ̀ yìí láti tètè rí dájú wípé bàbá àwọn ọmọbìnrin náà Mohammed àti aládùúgbò rẹ̀ fojú winá òfin nítorí pé ẹlẹ́ṣẹ̀ wọn kò gbọdọ̀ lọ láì jìyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ọmọbìnrin àti ọ̀dọ́mọdébìnrin kan tí wọ́n dóòlà ẹ̀mí wọn kúrò ní akátá àwọn ajínigbé ní ìpínlẹ̀ Niger ni wọ́n ti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìjọba ìpínlẹ̀ náà wípé ó tẹ́ àwọn lọ́rùn láti padà sí àkóló ìhámọ́ àwọn ajínigbé agbébọn tí àwọn ti kúrò nítorí ìbẹ̀rù sísá tí àwọn ènìyàn ń sá fún àwọn àti yíyẹra ohun àbùkù tí wọ́n fi ń kan àwọn nínú ìlú àwọn náà. Àwọn obìnrin wọ̀nyí ní ìròyìn ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ wọn wípé àwọn kan nínú wọn wà nínú oyún tí àwọn mìíràn sì ní ọmọ lọ́wọ́ tí wọ́n ń gbé káàkiri. Èyí tí àwọn ará ìlú wọn náà tún sọ wípé àwọn adàlúrú agbébọn àti ajínigbé ni ọkọ àti bàbá àwọn ọmọ wọn náà. Ṣùgbọ́n àwọn obìnrin tí à ń sọ ọ̀rọ̀ náà nípa wọn yìí ṣì wà ní abẹ́ àkóló àwọn ọlọ́pàá
láti ìgbà tí wọ́n ti dóòlà ẹ̀mí wọn lẹ́nu lọ́lọ́ yìí. Láàrin wọn ni àwọn ọmọbìnrin 4 tí wọ́n wà lára àwọn 25 tí àwọn agbébọn ajínigbé jí kó láti Alawa ní ojú ọ̀nà Pandogari, Alawa nínú oṣù kejì ọdún 2024. Wọ́n kúrò ní àkóló àwọn tí ó jí wọn gbé nígbà tí wọ́n kó wọn lọ láti agbègbè ìjọba ìbílẹ̀ Paluwaya ti Shiroro lọ sí agbègbè tuntun kan. Ní ọ̀kan nínú àwọn obìnrin náà wá ń pariwo tí ó sì tún kígbe kankan nítòsí ìjọba ìbílẹ̀ Kagara ti Rafi. Èyí ló ṣe okùnfà bí wọ́n ṣe rí awakọ̀ náà mú tí wọ́n sì tún fi rí àyè dóòlà ẹ̀mí àwọn obìnrin náà. Orísun kan láti inú ìlú àwọn ọmọbìnrin náà ṣe àfihàn ọ̀rọ̀ náà wípé àwọn olùgbé ìlú náà lọ́ra láti gbà wọ́n padà àyàfi tí wọ́n bá lọ ṣe àyẹ̀wò ìlera ara àti ti orí fún wọn. Malam Hassan Aliyu Karofi, tí ó jẹ́ adarí fún àjọ Partnership and Communication at the Development Research and Project Center, sọ fún àwọn akọ̀ròyìn ní ìlú Minna wípé ìbẹ̀rù kíkọ̀ tí wọ́n kọ àwọn obìnrin náà àti àléébù àbùkù tí wọ́n lẹ̀ mọ́ wọn lára ni ó jẹ́ kí wọ́n pinnu láti padà síbi tí wọ́n ti ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ìṣẹ́gun ti ti ilé-iṣẹ́ àwọn tí ó ń ṣètọ́jú ẹran ọ̀sìn veterinary outlet àti àwọn ẹrù tí ó tó mílíọ̀nù náírà nítorí pé wọ́n ṣe lòdì sí òfin lílo agbègbè ìdákọ̀kọ̀ aládàáni ti ìtọ́jú àwọn ẹran ohun ọ̀sìn State Private Veterinary Premises and Veterinary Establishment Regulation Law ti ọdún 2017. Kọmíṣánná ìpínlẹ̀ fún iṣẹ́ àgbẹ̀ àti ti ìdàgbàsókè ìgbèríko the State Commissioner for Agriculture and Rural Development Ọlásùnkànmí Ọlálẹyẹ ni ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí síta ní ìlú Ìbàdàn tí ó ń ṣe olú ìlú ti ìpínlẹ̀ náà. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà wípé ìgbésẹ̀ yìí wáyé bí ilé-iṣẹ́ àwọn náà ṣe máa ń ṣe àyẹ̀wò láàrin ìgboro ìlú Ìbàdàn. Ní àṣírí wọn tú síta wípé àwọn ilé-iṣẹ́ 15 tí àwọn tìpa náà ṣiṣẹ́ lòdì sí fífi orúkọ ilé-iṣẹ́ wọn sílẹ̀ ní dandan. Nígbà tí kọmíṣánná náà sọ̀rọ̀ láti ọ̀dọ̀ igbákejì adarí ti Veterinary Service Ọláoyè Ọlákúnlé ni ó wí pé àwọn ń gbé ìgbésẹ̀ yìí láti fi dáàbò bo àwọn ẹran ohun ọ̀sìn, oúnjẹ tí wọ́n ń jẹ àti ìlera tó péye fún àwọn ará ìlú. Ọlálẹyẹ tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé lábẹ́ òfin ti ọdún 2017 ni pé gbogbo àwọn olùtọ́jú ohun ọ̀sìn àti àwọn tí ó ní agbègbè tí wọ́n ń lò gbọ́dọ̀ ṣe ìforúkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba lọ́dọọdún fún àyẹ̀wò àti àbójútó tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ẹgbẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana kan lẹ́nu lọ́lọ́ yìí ni wọ́n ṣe ìwọ́de ohun ìfẹ̀hónúhàn ní agbègbè Accra tí ó jẹ́ olú ìlú ti orílẹ̀-èdè Ghana tí wọ́n béèrè wípé kí wọ́n lé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní orílẹ̀-èdè àwọn lórí ẹ̀sùn ìwà ọ̀daràn àti ìwà búburú lóríṣiríṣi tí ó ń bẹ lọ́wọ́ wọn. Ní ọjọ́ Ìsinmi ni àwòrán ìwọ́de náà jà ròhìnròhìn lórí ẹ̀rọ alátagbà X tí ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn àti ti amòfin Dèjì Adéyanjú. Nínú àwòrán fọ́nrán náà ni àwọn olùwọ́de náà ń yan pẹ̀lú ìwé ńlá tí wọ́n gbé lọ́wọ́ èyí tí wọ́n fi ń fi ẹ̀sùn kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìwà ọ̀daràn tí wọ́n sì tún ń fi ẹ̀mí àwọn ará ìlú sínú ewu. Wọ́n tún ṣe àfikún ọ̀rọ̀ wọn náà wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ń ṣe iṣẹ́ òwò nàbì, iṣẹ́ aṣẹ́wó, ìwà ajínigbé, fífi ènìyàn ṣe ìrúbọ, ohun ètùtù àti ìkọlùkọgbà líle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan nínú àwọn tí ó ń ṣe ìwọ́de náà sọ̀rọ̀ nínú àwòrán fọ́nrán nípa fífi ẹ̀sùn kan àwọn olùgbé ọmọ orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè Ghana wípé wọn kò ní ẹ̀mí ìbọ̀wọ̀ fún ènìyàn rárá, èyí tí ó jẹ́ ohun tí ó burú jọjọ láti máa ṣe bí ó ṣe wù wọ́n ní orílẹ̀-èdè tí kìí ṣe tiwọn. Nítorí ìdí èyí náà ni ó ṣe ń tẹnumọ́ wípé wọ́n gbọ́dọ̀ kúrò lórílẹ̀-èdè àwọn àti pé àwọn kò lè fara mọ́ gbogbo ìwà búburú
tí wọ́n hù náà mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune. Ìwé ìròyìn Vanguard náà ni ó ṣe àfihàn ìròyìn jáde wípé àjọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó ń gbé ní orílẹ̀-èdè mìíràn, the Nigeria Diaspora Commission (NIDCOM), ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti fèsì sí fọ́nrán tí ó ń jà káàkiri orí ẹ̀rọ alátagbà àti ayélujára tí ó tún ń ṣe àfihàn ẹgbẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n sì tún béèrè fún dídá gbogbo olùgbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wà ní orílẹ̀-èdè Ghana padà sí orílẹ̀-èdè wọn lórí ẹ̀sùn oríṣiríṣi tí wọ́n fi kàn wọ́n. Nínú àtẹ̀jáde èsì tí alága olùdarí àjọ NIDCOM, Àbíkẹ́ Dábírí-Ẹrẹwà, ti bu ẹnu àtẹ́ lu àkópọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀daràn jẹ́ ohun tí ó léwu tí ó sì tún jẹ́ ohun tí kò bójúmu rárá. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé díẹ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó fi orílẹ̀-èdè Ghana ṣe ibùgbé hu ìwà tí kò tọ́, kò yẹ kí wọ́n kó gbogbo ènìyàn papọ̀, àti pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n bọ̀wọ̀ fún òfin tí wọ́n sì ń gbé ohun rere ṣe ní ibikíbi tí wọ́n bá ti bá ara wọn. Ó tún wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí kì í ṣe ọ̀daràn tí wọ́n sì tún jẹ́ aṣojú rere níbikíbi tí wọ́n bá gbé ti bá ara wọn, ṣùgbọ́n àwọn ènìyàn búburú tí ó wà láàrin wọn ni kí ìjọba orílẹ̀-èdè náà fà síta kí wọ́n sì jẹ́ kí wọ́n fojú winá òfin. Ó tún wá ṣàlàyé wípé orílẹ̀-èdè Ghana àti Nàìjíríà dàbí ìbejì tí wọn kò lè yà rárá, tí wọ́n sì tún di arákùnrin sí ara wọn, àti pé irú ẹ̀mí kan tí àjọ ECOWAS àti ìdàpọ̀ ẹlẹ́kùnjẹkùn tí ó wà láàrin wọn ni kí ó máa tẹ̀síwájú nínú àlàáfíà gẹ́gẹ́ bí arákùnrin ara wọn. Ó tún wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fi orílẹ̀-èdè Ghana ṣe ibùgbé láti má ṣe fi ìṣẹ̀lẹ̀ náà dá wàhálà tàbí rògbòdìyàn sílẹ̀ ní orílẹ̀-èdè Ghana, nítorí wípé ìṣẹ̀lẹ̀ náà ti di yíyanjú pẹ̀lú ọgbọ́n òfin àti ìjọba, àti pé kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbójú kúrò nínú àwòrán fọ́nrán náà tí ó ṣe àfihàn wípé àwọn ilé ìtajà àti ohun ìní àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Ghana ti bàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ Ìṣẹ́gun ni ó ti fún àwọn agùnbánirọ̀ tí ó tó 200 níṣẹ́ sí ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ láti fi mọ rírì iṣẹ́ takuntakun èyí tí ó tayọ láàrin àwọn akẹgbẹ́ wọn níbi tí oníkálùkù wọn ti ń ṣiṣẹ́ sí ilẹ̀ baba wọn láti ọdún 2020 sí ọdún 2023. Ààrẹ tún fún àwọn agùnbánirọ̀ 10 tí wọ́n di aláàbọ̀ ara nígbà tí wọ́n sì ń rú ìlú wọn láti fi dá wọn lójú wípé ìjọba kò ní gbàgbé iṣẹ́ ìrúbọ tí wọ́n ṣe níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ sin ilẹ̀ baba wọn. Mínísítà fún ìpínlẹ̀ lórí iṣẹ́ àti ìgbanisíṣẹ́, Minister of State for Labour and Employment, Nkiruka Onyeje-Ocha, ni ó ṣojú ààrẹ níbi ayẹyẹ President NYSC Honour Award 2020-2023 tí ó wáyé ní ìlú Àbújá. Níbẹ̀ ni wọ́n ti ṣe àjọyọ̀ àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ náà fún ìkóra-ẹni-ní-ìjánu, ìfarajìn, ṣíṣe iṣẹ́ àjùmọ̀ṣe papọ̀, níní ìfẹ́ orílẹ̀-èdè ẹni àti ìwà ọmọlúàbí rere. Wọ́n tún wá fi dá àwọn ènìyàn tí ó gba àmì ẹ̀yẹ náà lójú wípé olórí àjọ tí ó ń gbani síṣẹ́ ti ìjọba àpapọ̀ àti alága ilé-iṣẹ́ náà, Head of Civil Service of the Federation and Chairman of the Federal Civil Service Commission, yóò bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ wọn lójú ẹsẹ̀. Lẹ́yìn ètò gbígba iṣẹ́ àti ẹ̀bùn owó ni ìjọba yóò tún fún gbogbo àwọn agùnbánirọ̀ náà pẹ̀lú àwọn tí ó di aláàbọ̀ ara ní ìjọba yóò tún fún gbogbo àwọn agùnbánirọ̀ náà pẹ̀lú àwọn tí ó di aláàbọ̀ ara ni wọn yóò tún gba ẹ̀bùn ètò láti lọ kàwé lọ́fẹ̀ẹ́ scholarship fún ìpele ẹ̀kọ́ tí ó tún ga sí ju èyí tí wọ́n ti kà lọ postgraduate ní ilé ẹ̀kọ́ gíga èyíkéyìí tí wọ́n bá yàn láàyò ní orílẹ̀-èdè wa yìí.
Lẹ́yìn gbígba iṣẹ́ lọ́fẹ̀ẹ́, wọn yóò tún gba ẹ̀bùn owó tí ó tó náírà $250,000. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.